kò sẹ́ni bí Jésù funmi láyé o. Ẹ̀yin ará ẹ gba Jésù gbọ́. Kò sẹ́ni bí Jésù. Àbúwọ̀rí wá sọ fún mi tó bá rí o. Kò sẹ́ni bí Jésù láyé. Funmi láyé o. Gbogbo ayé ẹ gba Jésù gbọ́ torí pé ọ̀rẹ́ kò lè kú fún mi. Ọ̀rẹ́ kò lè fàyà gbàyà nítorí tèmi. Ọ̀rẹ́ kò lè kú fún mi. Ọ̀rẹ́ kò lè faradàyà fún mi ó jàre. Jésù ti wá sáyé láti sọ̀rọ̀ mi dayọ̀. Kò sẹ́ni bí Jésù funmi láyé. Èmi kò lè forí mi balẹ̀ ó ṣe wọ̀ fún Ọlọ́run mìíràn lẹ́yìn rẹ̀ ó jàre. Bàbá rere ṣàtìlẹ́yìn Ọlọ́run ó jàre. Jàjọkọ kò sẹ́ni bí Jésù fún wa láyé o. Gbogbo ayé ẹ gba Jésù gbọ́. Ó ní Ọlọ́run fi aráyé tó bẹ̀gẹ̀ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo wá pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó má bàa ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyà nípẹ̀kun. Iye ni mo mú wá báyìí. Gba iye lónìí kí ìwọ kó sì yè. Ó ní tó bá lè gbàgbọ́ nínú ọkàn rẹ tí o sì fẹ́ ẹnu rẹ jẹ́wọ́ pé Jésù ni Olúwa, a ó gbà ọ́ là àti ìwà àti ara ilé rẹ. Ọ̀rẹ́ kò lè kú fún mi o. Ọ̀rẹ́ kò lè faradàyà nítorí tèmi. Jésù ti wá sáyé láti sọ̀rọ̀ wa dayọ̀. Kò sẹ́ni bí Jésù funmi láyé. Èmi kò lè forí mi balẹ̀. Mi ò ní ṣe o. Mi ò gbẹ́ Sátánì nílẹ̀. Ìwọ ńkọ́? Fún Ọlọ́run mìíràn o. Lẹ́yìn rẹ̀ ó jàre. Bàbá rere ṣàtìlẹ́yìn Ọlọ́run ó jàre. Sọ pé Olúwa nínú ọ̀sẹ̀ yìí ṣàtìlẹ́yìn mi. Olúwa mo ti pinnu láti bá ọ rìn láti ṣe ìfẹ́ rẹ. Fi rọ̀ mí lọ́rùn. Èṣù ẹ̀ṣẹ̀ ayé má jẹ́ ó gbé mi ṣubú. Olúwa fi ọwọ́ agbára rẹ dì mí títí dópin. Iye ni mo wá wá ọ̀dọ̀ rẹ ò bàbá rere. Iye ni mo wá wá ọ̀dọ̀ rẹ ò bàbá rere. Má ṣe jẹ́ kéṣù ẹ̀ṣẹ̀ gbà á lọ́wọ́ mi. Bàbá fọwọ́ agbára rẹ dì mí mú o. Kí n lè rìnà yèyí títí dópin o. Sọ pé Olúwa agbára tí màá fi rìnà yèyí títí dópin. Olúwa fi dá mi lọ́lá lórúkọ Jésù. Àmín.